ẹ̀rí ohun tí mo máa ń sọ fáwọn ènìyàn nìyẹn tó bá ti dọ̀rọ̀ ìfẹ́ tẹ́ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí lágbájá ẹ̀yin náà ẹ tètè múra ẹ sọ̀rọ̀ jáde kò sí pé à ń take time ara wa àbí kíní kan tẹ́ bá ti sure pé ẹni tẹ́ fẹ́ ni ẹ wo ohun tó kó bá gbọ́ tèmi báyìí ó bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ tí ìyá yìí Ọlọ́run mọ̀ bí wọ́n ti pàdé ó tọ́jú rẹ̀ títí wọ́n gbé kúrò nílé ọgbà wèrè ó gbé lọ sí oògùn tó tún rà fún gan wọ́n tún ní kì í ṣe ti Nàìjíríà bí kíní kan nínú eré yìí o torí ó dùn mí mo fi ń tẹ̀ ẹ̀wọ̀ inú eré ni ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ lójú ayé nǹkan tó ṣẹlẹ̀ náà wọ́n fi ṣeré nígbà tó wá tọ́jú ẹ̀ tó gbádùn tán gbọ́ tèmi gan tẹ́lẹ̀ gan kò ṣe ẹni tó láìkí obìnrin tàbí ti àwọn ẹbí àtọ̀rẹ́ gan òun àti àbúrò rẹ̀ gan ti ń jàgbé ẹ̀ kódà ẹni tó bá ṣe bí ẹni tó bá tajà níbi tó ti ń ṣe iṣẹ́ rẹ̀ ó ní kóun bá ṣe kí kó bóyá òun ó tẹ̀ máa fẹ́ gbogbo wọn ló yarí mọ́ lọ́wọ́ ìgbà tó wá tọ́jú Shindara tí yẹn gbádùn tán ọjọ́ tó wá wù pé kóun wá propose ṣé ti rí ibi tí ìjà faransé léwu ni ọjọ́ tó fẹ́ propose òun ló bá ọkùnrin míì tí yẹn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé òun ní ex kan nígbà tó ti gbádùn tán ṣé bí wọ́n ṣe máa ń ṣe nǹkan nìyẹn so ẹ̀yin náà tẹ́ wà nírú ipò yìí ẹ má fi ṣeré rárá ẹ káàbọ̀ sórí ìkànnì bó ṣe ń lọ náà lẹ ti rí yẹn alikama àwọn míì tẹ̀ máa ó ní èso kan táwọn èdè míì máa ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí ó túmọ̀ sí ara ohun tó túmọ̀ sí ní èdè Yorùbá ni wípé ohun tó jẹ́ ojúlówó èso irúgbìn tí wọ́n gbìn òun náà ń pè bẹ́ẹ̀ eléyìí tó jẹ́ ayédèrú mi ò fẹ́ sọ ìbẹ̀ ẹ lè wo inú àwọn channel mi tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yìí ní èyìnbó.